ọpẹ́ o àdúrà Dayọ̀ Àmúsà gbà ó bímọ ọkùnrin làǹtìlanti. níṣe ni ojú òpó ayélujára gbajúgbajà arẹwà òṣèrébìnrin tó lómi lára dáadáa ní Dayọ̀ Àmúsà ń hó ṣọ̀ṣọ̀ṣọ̀ fún ọ̀gọ̀ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ àti ìfohùnránṣẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń kí ikú ewu ọmọ tuntun jòjòló ọmọkùnrin làǹtìlanti tí Ọlọ́run fi ta lọ́rẹ lásìkò yìí. wọ́n ní níṣe ni Ọlọ́run dìídì kọjú sí i láti ṣe lóore torí ó ti pẹ́ tóbìnrin yìí ti ń fọwọ́ sùn ní ògiri gbígbẹ àmọ́ ní báyìí ayọ̀ abara tíntín ti sọ̀kalẹ̀ sọ́ọ̀dẹ̀ rẹ̀. oníròyìn orí ẹ̀rọ ayélujára kan Nollywood Citadel ló kọ́kọ́ ṣòfófó ìròyìn ayọ̀ ọ̀hún lọ́jọ́ ajé Monday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2024 yìí lójú òpó Instagram rẹ̀. níbẹ̀ ló kọ sí pé a gbọ́ pé òṣèrébìnrin Dayọ̀ Àmúsà ti bímọ làǹtìlanti kan sórílẹ̀-èdè United States of America o, a kí i kú oríire o. bákan náà tún ni oníròyìn míì Ṣeun Olókètùyì fìdí ìròyìn ayọ̀ yìí múlẹ̀. ó sọ lójú òpó ayélujára rẹ̀ pé Dayọ̀ Àmúsà ti bímọ l'Amẹ́ríkà, a kí i kú oríire o. ṣé inú ẹni kì í dùn ká pa á mọ́ra? lọ́sàn-án ọjọ́ Monday ọ̀hún níṣe ni Dayọ̀ Àmúsà gbé fọ́tò ìkókó jòjòló náà sí orí ìkànnì rẹ̀. ó gbé orin òṣèrébìnrin akọrin ẹ̀mí nì Adéyínká Aláṣeyọrí sí i níbi tó ti kọrin pé ohun táyé pè ní pípẹ́ yíyá ni lọ́dọ̀ rẹ̀. wọ́n rò pé o pẹ́ dé, àṣé níṣe ló tètè dé. o kì í pẹ́ dé, o kì í tètè dé, àkókò tó tọ́ ló máa ń dé. bí wọ́n bá ń pè ọ́ lágàn má wo bẹ̀ o, bí wọ́n bá ń pè ọ́ lágàn má wo bẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé bí Dayọ̀ ti ṣe wà ní ipò aboyún mọ oṣù kò mọ ọjọ́ tí àsìkò ìrọbí rẹ̀ ti ń súnmọ́lé ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tàdúrà pẹ̀lú àwọn orin ọlọ́kan òjọ̀kan tó máa ń gbé sí i. nígbà tàdúrà rẹ̀ sì gbà yìí lábẹ́ fọ́tò tó gbé sójú òpó Instagram náà ó kọ ọ̀rọ̀ ìkéde ayọ̀ rẹ̀ síbẹ̀. ó ní alihamdulilayi ìṣúra iyebíye mi ti dé o, ọmọkùnrin ni o. ó sì fi àmì ìdúpẹ́ síbẹ̀. tìdùnnú làwọn èèyàn fi ń yayọ̀ ọmọ tuntun tí Dayọ̀ bí yìí. ọ̀pọ̀ ló sì ń kan sáárá sí Ọlọ́run pé òun nìkan ni ọba tó ń sọ àgàn di ọlọ́mọ àti pé Olódùmarè kò gbàgbé ẹnìkan. àkàìkà tán làwọn òṣèré tí wọ́n ti kí ìyá ìkókó tuntun yìí kú ewu. bí wọ́n ti ń bá a yọ̀ ni wọ́n tún ń bá a dúpẹ́ lọ́wọ́ Elédùà tó ṣe ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ ní ìrọ̀rùn fún un. tágbè kò fọ́ tómi kò sì dànù, tá a gbóhùn ìyá tá a gbóhùn ọmọ. lára wọn ni Tóyìn Abraham tí wọ́n ń pè ní ìyá ire, Ìyábọ̀ Òjó, Gabriel Afọláyan, Bùkọ́lá Arúgbá, Ọmọ́wùnmí Ajíbóyè, Abíọ́lá Ajíbáyọ̀ táwọn èèyàn mọ̀ sí Eyín Ọká, ọmọọba Adébímpé Oyèbádé ìyẹn ìyàwó Lateef Adédìméjì tí wọ́n tún ń pè ní Mobímpé, Jídé Àwòbọ́nà, adẹ́rìn-pòṣónú Bùkúnmi Adéàga Ìlọ̀rí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kíkí, Lọlá Margaret, Ẹniọlá Àjàó, Bùkọ́lá Adéẹ̀yọ̀, Wùnmí Toríọlá, Adéníyì Johnson, Bídèmí Kòsọ́kọ́, Ọmọ́wùnmí Da Silva, Láìdé Bákàrè, Bímbọ́ Thomas, Tóyìn Adéwálé, adẹ́rìn-pòṣónú Ọlátáyọ̀ Àmọ̀kádé táwọn èèyàn mọ̀ sí Ìjẹ̀bú, Akínyọ̀ọ́lá Ayọ̀ọ́lá tí wọ́n ń pè ní Ọ́físà Kàmó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìta fàájì náà ń kí Dayọ̀ Àmúsà kú ewu o. a ṣàdúrà pé Ọlọ́run á wò ó yóò sì lọ́wọ́ rere lẹ́yìn o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìta fàájì.